ẹ̀yin tèmi ẹ máa kó àbọ̀ ẹ kó àbọ̀ sórí ìkànnì ìkẹsàn irú rẹ̀ tí Òṣùṣù tí ilé ẹ̀kọ́ Yorùbá wa ó ti yá àsúnkì rẹ̀ ni ó ti yá tí àwọn onígẹ̀ẹ́sì pè ní acronym níbi tí a ti kọ́ gbogbo ẹ̀ka ẹ̀kọ́ nínú èdè tiwantiwa èdè kóòtù òjíire èdè Yorùbá ẹ tẹ̀lé ẹ gbàgbọ́ kẹ́sì máa pé ibi tá a rè nìyẹn. Mo kí pàápàá jùlọ àwa ọmọ Yorùbá nation Oòduà nation mo kí wa gidigidi tá bá wò láti ọdún tó kọjá ọdún okòó àròdínlọ́gbọ̀n tó kọjá 2025 tó kọjá nínú fọ́n tí mo kọ́ ṣe láti sọ pé àti fi hàn àti fi ó ti wáyé pé a máa tó débi tá a rè pé a máa tó wọnú ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá wa pé òun ló ta wá lólobó ló jẹ́ ká tètè jáde òun ló gún wa ní kẹ́sẹ̀ làákàyè tó jẹ́ ká tètè bẹ̀rẹ̀ àti ìrò pé a máa tètè bẹ̀rẹ̀ dé eléyìí mo sọ bẹ́ẹ̀ pé àti ìrò pé a máa tètè bẹ̀rẹ̀ pé àyè kó àwọn ń ṣe àwọn ìwé ọ̀hún jọ ni àyè ronú pé ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ń bọ̀ la máa tó jáde dé eléyìí ṣùgbọ́n ní ọdún tó kọjá láti rí pé a máa ti wà níbi tá a rè òun la fi tètè jáde pé ká lè máa tú àwọn ọ̀rọ̀ tá a ti lò nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ àti à ń tú àwọn ẹ̀kọ́ tó wà nínú èdè mìíràn tí ń ṣe ti Gẹ̀ẹ́sì à ń tú sínú èdè tiwantiwa tí ń ṣe ti èdè kóòtù òjíire èdè Yorùbá àwa ní ká máa yànnàná ká máa ṣe àtúká àwọn ọ̀rọ̀ tá ló ń bẹ̀ torí àwọn ọ̀rọ̀ tá fi ṣe ìwé tá ń kà wọ̀nyí ó yàtọ̀ sí àwọn èyí tá ń ní àyè ara wọn àwọn ọ̀rọ̀ tá lò nínú àwọn òǹkà wọ̀nyí àwọn ìwé kíkà tá lò nínú rẹ̀ ó yàtọ̀ sí ti abúlé dé abúlé àwọn tí èdè àjùmọ̀lò òun la fi kó jọ àwa ní pé ká máa tú wọn ní ìkọ̀ọ̀kan látàrí èyí tó bá ti máa bẹ̀ sí ní ṣẹ̀ wà ní jẹ́ àjèjì fún wa ẹ̀gẹ́ tìmí àti wá ní ìfinimọ̀ nípa rẹ̀ ìfinimọ̀ àti ní nípa rẹ̀ òun la fi tètè jáde ńgbà wọn o ṣùgbọ́n a ṣe àdúpẹ́ pé lọ́jọ́ òní àti retí pé a ti wà nínú ibi tá à ń rè ok báyìí tá bá ti wà níbi tá à ń rè ọ̀hún kí la fẹ́ lò èdè yìí lè máa ẹni tó bá ti ní àwọn ọmọ iléèwé báyìí àti olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ gbogbo ká tètè jẹ́ kí ká máa tẹ̀lé nínú gbogbo ẹ̀ka ẹ̀kọ́ ó kò jẹ́ pé èmi ni mo tètè jáde báyìí pé èmi ni mo di àwọn ẹ̀ka bíi ẹ̀kọ́ ìrísí physics ẹ̀kọ́ ìṣirò further maths additional maths ẹ̀kọ́ ìṣirò ẹ̀mí ni mo dì wọ́n mú mo ní kí n tètè jáde kí n máa tú àwọn ọkọ̀ ìmọ̀ tó dìde wọ́n bẹ̀ sí ní tú ilé ìtókù òun la fi ń ṣe èyí tá à ń ṣe yìí torí pé àkókò ń ti dé ibi tá à ń rí àlè lo Gẹ̀ẹ́sì ń bẹ̀ mo rántí ọ̀rọ̀ tí mo sáré fi síta ní kọ̀bí ọjọ́ kan sẹ́yìn tí mo ní àwọn ọ̀rọ̀ ta àkọọ́lẹ̀ ta ní fún ẹ̀ló mo fi síta wọ́n kì í ṣe ara fọ́nrán ni mo kò fi síta ni fọ́nrán mi kẹsàn-án ni lórí ẹ̀ka ẹ̀kọ́ tí mò ń bá bọ̀ ẹ jẹ́ ká lọ sórí ẹ̀ka ẹ̀kọ́ wa kókó ẹ̀kọ́ ni topic ẹ̀ka ẹ̀kọ́ ni subject ni ẹ̀ka ẹ̀kọ́ topic ni kókó ẹ̀kọ́ a tó wà lórí ẹ̀ka ẹ̀kọ́ ìrísí physics látàrí ẹ̀kọ́ ìrísí yìí a tó wà nínú kókó kejì èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ okùn inú
àti agbára. Iṣẹ́ ni work, òkun inú ni energy, agbára ni power. Iṣẹ́ òkun inú àti agbára ló ní ṣe pẹ̀lú. Nínú èyí tá ti sọ nípa iṣẹ́ àti bá ṣe ti débì kan, a ti bẹ̀rẹ̀ òkun inú, ní ẹ̀kọ́ tó kọjá, a ti bẹ̀rẹ̀ òkun inú. A máa tẹ̀síwájú pẹ̀lú òkun inú ọ̀hún. Kí wá ní òkun inú? Nígbà tá a sọ nípa ti iṣẹ́, a ní pé iṣẹ́ di ṣíṣe nígbà tí ipá bá ṣí ara kan nípò láti ìkóríta kan lọ sí ìkóríta mìíràn, iṣẹ́ di ṣíṣe. Kí wá ní ti òkun inú? Òkun inú ló jẹ́ agbára tí a ń lò láti ṣiṣẹ́. Òkun inú gan ni agbára yẹn. Agbára ṣì ń bọ̀ o, ṣùgbọ́n òkun inú yìí gan ni agbára láti ṣiṣẹ́. Agbára láti ṣiṣẹ́ ni òkun inú. Gẹ́gẹ́ bá ṣe sọ pé iṣẹ́ ní ìró tiẹ̀, concept of work, bẹ́ẹ̀ náà ni òkun inú ní ìró tiẹ̀, tá a pè ní concept of energy. Òkun inú ó ní ìró tirẹ̀, concept of energy. Látàrí concept of energy, látàrí ìró tí òkun inú yìí, a ní kóhunkóhun tó bá ní agbára láti ṣe iṣẹ́, ohun bẹ́ẹ̀ ó ní òkun inú, ó jẹ́ ohun tó ní òkun inú. Ohunkóhun, ẹnikẹ́ni, ohunkóhun tó bá ní agbára láti ṣe iṣẹ́, ó ní òkun inú. Ẹni tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó wà ní òpópónà tó tì í láti ìkóríta kan dé ìkóríta mìíràn, ènìyàn ní òkun inú. Ẹni jẹun, ó ní òkun inú. Ẹni roko, ó ní òkun inú. Ọmọléèwé tó sá yípo ìgbẹ́ iléèwé káàkiri, ìyẹn pápá ìṣeré ti iléèwé, òun lókun inú. Gbogbo ẹni tó bá ti lè mú nǹkan kan láti ibìkan dé ibòmíràn, gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ló ní òkun inú. Gbogbo nǹkan bẹ́ẹ̀ ló ní òkun inú. Òkúta tó jábọ́ láti òkè pẹpẹ lọ sí ilẹ̀ẹ́lẹ̀, òun náà ní òkun inú. Ẹyẹ tó fò, ó lókun inú. Àwọn ìró tí òkun inú náà wọ̀nyí. Látàrí ìyá wa ní onírúurú òkun inú, onírúurú òkun inú tó wà, wọ́n pọ̀, ṣùgbọ́n a máa fẹnu bà bí 6 méje. Àkọ́kọ́ òkun inú ni a ní òkun inú tá a pè ní òkun inú ọlọ́nà. Òkun inú ọlọ́nà ìyẹn ni eléyìí tí àwọn Gẹ̀ẹ́sì pè ní mechanical energy. Àwọn kan tá a fẹ́ máa tú nìyẹn. Tábàtò wà lórílẹ̀-èdè wa, a ní sọ mechanical energy mọ́. Mechanical energy akọ̀ wá dàbí píìkì ń ta ni, bí àmúlùmálà níta píìkì. Òkun inú ọlọ́nà a máa lò fún àkọọ́lẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́. Òkun inú ọlọ́nà, mechanical energy. Àwa ní òkun inú mìíràn tá a pè ní òkun inú ìgbóná, èyí táwọn Gẹ̀ẹ́sì pè ní heat energy. Òkun inú ìgbóná, heat energy. Òkun inú mìíràn la tún pè ní òkun inú iná tẹ̀rọ. Òkun inú iná tẹ̀rọ, electrical energy. Ó di kẹta. A ní òkun inú tá a pè ní òkun inú epo elégbò. Epo elégbò ni chemical energy. Chemical ni epo elégbò. Epo elégbò òun ni chemical. Òkun inú epo elégbò ni chemical energy. Ó di 4. A tún wá ní òkun inú mìíràn tá a pè ní òkun inú ojú oòrùn, solar energy. Òkun inú ojú oòrùn, ó di 5. A wá ní òkun inú mìíràn tá a pè ní òkun inú dídìrín. Òkun inú dídìrín ni atomic energy.
okùn inú dídìrín. Ìkejì irú rẹ̀ ni okùn tàpé ní okùn inú ìmọ́lẹ̀. Okùn inú ìmọ́lẹ̀ òun ni àwọn Gẹ̀ẹ́sì pè ní light energy. Light energy. Àwọn nǹkan táwọn tí mo ní kí wọ́n máa tú ọ̀hún nìyí o, láì gba owó oṣù lé lórí o. Ìfẹ́ orílẹ̀-èdè wa náà tàrí là ń lò ó. Bó kò jẹ́ pé ó dàbí lójú àwọn kan ká má lọ síbi tá à ń rìn ọ̀hún, a máa lọ síbẹ̀ o. Nǹkan tó lówá ti ṣe ni. Ọ̀dọ̀ wa ní láyé ti bẹ̀rẹ̀. Àwọn ọ̀dà pé àwọn aláwa kéré jù. Àánú wa kò ń ṣe ilé ìdú ọba tó dáyé àti ọ̀run ni. Àánú wa ń ṣe àwọn tọ̀run náà. Àánú wa ojoojúmọ́ náà sọkún torí tàwọn táwọn láyé. Torí pé àwọn aṣáájú wa ìlàkàyè wọn kéré. Àwọn tó wà níwájú wa ìmọ̀ wọn mà kéré o. Àwọn tí ẹ kó níran nígbà tágbára ò tí ì jẹ́ tiwọn, wọ́n mà níran díẹ̀díẹ̀ náà. Ṣùgbọ́n tí wọ́n lágbára tán, àwọn wá ríran mọ́. Àwọn lọ́balọ́ba kò ṣe bó ṣe wọ́n káàkiri ní. Àwọn lọ́balọ́ba àwọn ìjòyè wọ́n ti lágbára, wọ́n ṣe bó ṣe wọ́n gbàgbé ìran wọn, ìran látilẹ̀ wá, ìran látilẹ̀ wá. Àwọn lọ́balọ́ba wọ́n ṣe bó ṣe wọ́n kiri, wọ́n gbàgbádá kiri lẹ̀. Ọ̀kọ̀rọ̀mú bí àwọn ọmọ aládé ṣe máa jẹ́. Nígbà tí wọ́n ní pé ọmọ aládé wọ́n jẹ́ bí àwọn tó gbé adé lérí nìyẹn, tá pè lọ́ba yẹn nìkan lójú ọmọ aládé. Gbogbo wa ọmọ kóòtù òjúre gbogbo apápátá lọ́mọ aládé. Wọ́n mọ̀ pé gbogbo ọmọ aládé. Wọ́n ṣe bí àwọn tó gbé adé yẹn kárí yẹn nìkan lójú ọmọ aládé. Wọ́n mọ̀ bọ́ ọmọ aládé ṣe máa kúrò ní oko ẹrú. Àwọn tá jẹ́ ìpìlẹ̀ ayé. Èdè wa tá à ń fọ̀ yìí, òun ní àkọ́kọ́ èdè tó wà láyé. Àkọ́kọ́ èdè. Mo dúpẹ́ ńgbà kan rí tí ọ̀rẹ́ mi yẹn ilẹ̀ Yorùbá náà bí sí. Torí bàbá ẹ̀ jẹ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó fẹ̀yìntì nínú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ni. Ilẹ̀ Yorùbá ló ti lọ ilé ìwé kan tó lẹ̀ Yorùbá nígbà tó ṣe ètò tó máa ń ṣe ní ti ilé ìwé ìbádàpọ̀ ìmọ̀. Èdè wa yìí gan ló fi ilẹ̀ gẹ́gẹ́ bí èdè abúlé èyí tó lò, kò lo Ìgbò èdè wọn torí kò fi bẹ́ẹ̀ tangájá nù yẹn. Èdè wa ló fi ilẹ̀. Òun mọ̀ nípa èdè wa rẹpẹtẹ. Àjọ dúnàdúrà àwọn bí èdè ṣe rí, èdè kò tó ojúlé là kọ́. Káwa rí pé èdè Gẹ̀ẹ́sì tẹ̀lé díẹ̀. Ká tó máa mú àwọn ilé ìtókù tí wọ́n tẹ̀ jìnnà dáadáa. Èdè mi ló wà rẹpẹtẹ tó pọ̀ ju tí wọ́n lọ. Ṣùgbọ́n èdè tó pọ̀ jù ní gbogbo èdè wa yìí ni. Èyí tó túmọ̀ sí pé láti bẹ̀ ni èdè mi ti pé lọ. Àwọn olówó kéré jù. Wọ́n lá pé làákàyè àwọn aṣáájú àwọn olórí àwọn bàbá wa làákàyè wọn kò tó ti dédèrè. Wọ́n tá pè ní dédèrè nì kò tó dédèrè. Atomic dédèrè atomic kò tó. Èyí ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Mo sọ nípa onírúurú okùn inú. Mo ti ka bí 7 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Látàrí onírúurú yìí, ẹ jẹ́ ká mú àkọ́kọ́ irú rẹ̀ èyí tí ń ṣe okùn inú ọlọ́nà. Okùn inú ọlọ́nà yìí òun la tún wá pín sí ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. A pín okùn inú ọlọ́nà sí ìsọ̀rí méjì. Ìsọ̀rí àkọ́kọ́ irú rẹ̀ ni okùn inú orí ìró. Ìsọ̀rí àkọ́kọ́ rẹ̀ nìyẹn. Ó yẹ kí bẹ̀sẹ̀ ní kọ̀ọ̀pá láti ìkórìíta ẹ̀ lọ. Okùn inú ọlọ́nà. Okùn inú ọlọ́nà. Okùn inú ọlọ́nà. Okùn inú ọlọ́nà. Èyí àkọ́kọ́ okùn ọlọ́nà ni okùn inú orí ìró okùn inú orí ìró okùn inú orí ìró àkọ́kọ́ okùn inú ọlọ́nà nìyẹn ní ìsọ̀rí méjì tá a pín sí.
okùn inú orí ìró. Ìkejì rẹ̀ ni okùn inú orí ìṣe, okùn inú orí ìṣeré. Ìkejì rẹ̀ ni àkọ́kọ́ ni okùn inú orí ìró, ìkejì rẹ̀ ni okùn inú orí ìṣe, ìyẹn okùn inú. Okùn inú orí ìró ni àwọn Gẹ̀ẹ́sì pè ní okùn inú orí ìró ni àwọn Gẹ̀ẹ́sì pè ní potential energy. Okùn inú orí ìró, potential energy. Ṣé bá ṣe ń sọ ìrà ẹ́ kí ní gbogbo ẹni mò ń kọ́lẹ̀ wọ́n tó bá ti wà lábẹ́ fọ́nrán yìí tó ń fiyè sí wọ́n ló máa mọ bí mo ṣe ń tu. Òun ló fi jẹ́ pàtàkì ìwọ tó bá ti lọ́mọ tó wà ní ilé-ìwé kejì, ilé ẹ̀kọ́ kejì là ń pè ní secondary school, ilé ẹ̀kọ́ kejì, pàápàá jùlọ àwọn tó wà ní SS classes, èyí tá pè ní ṣáájú ìyẹn CEA, tó wà ní ṣáájú ilé ẹ̀kọ́ èkejì, ṣáájú ilé ẹ̀kọ́ èkejì CEA lápè SSS, ṣáájú ilé ẹ̀kọ́ kejì àkọ́kọ́, èkejì, kẹta, SS 1 2 3 láti ṣe àlàkalẹ̀ ẹni yẹn. Òtún láti lọ́mọ tó wà ń bẹ̀ tètè táwọn ló bó pé ètò ń lọ kọ́ lè máa kọ́ nǹkan tá a fẹ́ lọ lò, nǹkan tá a fẹ́ lọ lò kọ́ lè máa kọ́. A dúpẹ́ pé a rí orí ètò ayélujára láti máa ṣe nǹkan tá à ń ṣe yìí. It's a very good platform láti máa ṣe nǹkan tá à ń ṣe yìí lórí ẹ̀rọ ayélujára yìí. A lè ń ṣe ń bẹ̀, ó máa ń lọ títí ni, ó máa ń rìn jìnnà, kò kí n sí nǹkan tí mo ṣe báyìí. Mo rí àwọn colleague mi ní tọ́wọ́ àtẹ́pẹ́ ọ̀tẹ̀ gbọ́ èdè Yorùbá tó ń gbé èdè wa, tájọ ṣe colleague tó wà ní ìlú èyàn odi ìlú tó wà ní òkè òkun, lẹ́yìn odi tó wà ní òkè òkun tó kí mi kú iṣẹ́ mẹ́ ló gbọ́ èdè wa. Ó kọ̀ rí pé nǹkan tí mo ń ṣe yìí ó dàbí pé ó tọ́ mọ́ nǹkan tí tòun ní òye lórí, ló fi ní pé ẹ̀gbọ́n o wẹ̀dàn. Èyí tó túmọ̀ sí pé nǹkan tá à ń ṣe yìí lọ jìnnà, ó lọ jìnnà. À ń tún ní àgbà owó oṣù lé lórí, ó kọ̀ wùmínú mi náà ibi tá à ń rìn ní lẹ́yìn ìgbà tó má ti lọ tí mo kí ní táàmì ń fọ̀ báyẹn. Lẹ́yìn ìgbà tó má ti lọ aago 8 kọjá ìṣẹ́jú 5 ni mo bẹ̀rẹ̀, 8 alẹ́ mo ṣe dé ìjókòó mi báyìí ni mo bẹ̀rẹ̀ ètò yìí. Lẹ́yìn iṣẹ́ àtàárọ̀ ni mo ń ṣe ẹ̀kọ́ yìí, ògbówó ìṣùlẹ̀ lórí. Ṣùgbọ́n nǹkan tó bá ti torí bí ènìyàn lólú ẹ̀ máa ṣe, àwọn míì wọ́n bí wọn kọ́ lọ máa pa ènìyàn ní, òun lọ fi lè yí padà. Nígbà tí mo bi Olúwa léèrè pé àwọn kan ṣe ń pààyàn òun níbo ṣe dáwọn nìyẹn, ó ní nǹkan tó yàn nìyẹn. Ó ní ìgbà tó ń dá wọn tó ní wọ́n yàn bẹ́ẹ̀, ó dẹ̀ yàn dá wọn kọ́ lọ máa ṣe. Ó wá kó ẹni tó máa mú ọ̀hún, ó wá kó ẹni tó lè máa gbàbọ̀dẹ̀ lọ́wọ́ wọn. Ìwọ tó rí ò bá ti gbàbọ̀dẹ̀ ọ̀n lè rí ọ̀pá. Ìwọ tí a bá ti gbé pé kó rí ẹ gbàbọ̀dẹ̀ Fúlàní ò lè pa ẹ́, àfi àwọn tó rí ẹ bá gbàbọ̀dẹ̀ nìkan. Nǹkan tí èèyàn bá ti yàn ló máa wáyé fún èèyàn. Bá ti bí wọn nìyẹn. Wọ́n bí àwọn kan, àní àwọn kan ní Fẹ́rò tẹ́ pé kó máa bìwó ni. Àwọn kan ní Moses, ìyẹn Mósè, àwọn kan ní Mósè pé kó máa tukọ̀. Ẹjá tẹ̀síwájú tí okùn inú ọlọ́nà àpèsí ọ̀nà méjì, ìsọ̀rí méjì ló wà. Okùn inú orí ìró, èyí tó jẹ́ potential energy. Okùn inú orí ìṣe, èyí tó jẹ́ kinetic energy.
a ní potential energy, a ní kinetic energy. Okun ní orí ìṣe ní kinetic energy, okun ní orí ìró ní potential energy. Ọ̀nà méjì tá pín sí nìyẹn, ìyẹn lábẹ́ abala ti okun inú ọlọ́nà. Kí wá ní nǹkan tó ń jẹ́ okun ní orí ìró ọ̀hún gan? Okun ní orí ìró òun ni okun tó ní ṣe pẹ̀lú ipò tí ara náà wà. Ipò ó ní ṣe pẹ̀lú ipò tí ara ọ̀hún tó wà àbí ìdúró ara náà. Okun inú yìí ní ṣe pẹ̀lú ipò tí ara náà wà tàbí ìdúró ara náà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, a ní òkúta kó wà lórí orí pẹpẹ àjàlókè. Tá bá jẹ́ kí òkúta yẹn tá bá jẹ́ kó jábọ́ lulẹ̀, tí òkúta yẹn bá jábọ́ lulẹ̀, tó bá jábọ́ bá àwo tàngànràn nílẹ̀, ó máa fọ́ àwo tàngànràn yẹn, á fọ́ àwo tàngànràn tó bá jábọ́ lé lórí nílẹ̀. Okun ní orí ìró tó wà ní ara rẹ̀ òun ló wá di ìmúlò. Okun ní orí ìró ló di ìmúlò láti fọ́ àwo tàngànràn tó wà nílẹ̀ yẹn. Ìyẹn iṣẹ́ tó okun ní orí ìró yẹn ń ṣe lára ibi tó bá ti wà. Okun ní orí ìró. Ok, tá bá máa tẹ̀síwájú, a ní pé okun ní orí ìró tó bá wà ní ara kan pé ó ní ṣe pẹ̀lú ìdúró tàbí ipò tí ara náà wà. Tó bá jẹ́ pé ara tó wà yẹn, tá pé ara wọn wà nínú tí ipò àti ìdúró ara yìí tó bá wà ní òréré ìgbẹ́ ipá. A sọ nípa ti ìgbẹ́ ipá tẹ́lẹ̀, forcing field. Òréré ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ ló jẹ́ òréré ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ là ń pè ní field. Pápá ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀. Òréré sàkání, field sàkání ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀, sàkání. Ara tó ní okun inú yìí tó wá jẹ́ pé ibi tó dúró sí, òréré ibi tó dúró sí wá jẹ́ ibi tí à ń pè ní ìgbẹ́ ipá. Tó wá jẹ́ ibi tó tá ń pè ní ìgbẹ́ ipá, a ní pé ara yìí tí ìgbẹ́ ipá yìí tó bá ti wá jẹ́ ìgbẹ́ lálá, ìyẹn ìgbẹ́ ipá tí ara yìí wà, ibi tí ara yìí wà tá a pè ní ìgbẹ́ ipá yìí, tá a pè ibi tó dúró sí jẹ́ ibi tá a pè ní ìgbẹ́ ipá. Àwa ní pé ìgbẹ́ ipá yìí tó bá tún wá jẹ́ ìgbẹ́ lálá, àpẹẹrẹ ìgbẹ́ lálá ni ìgbẹ́ ipá. Àpẹẹrẹ ìgbẹ́ lálá ní ìgbẹ́ ipá. Gravitational field, ìgbẹ́ lálá, gravitational field. Àpẹẹrẹ ìgbẹ́ ipá ní ìgbẹ́ lálá. Force field ní ìgbẹ́ ipá. Gravitational field ní ìgbẹ́ lálá. Tó yẹ pé ìgbẹ́ ipá tí ibi tí ara yìí wà tó dúró sí, tó bá jẹ́ kó wá jẹ́ ìgbẹ́ ipá, ẹ̀jọ́ jẹ́ ìgbẹ́ ipá yìí tó bá jẹ́ pé ìgbẹ́ lálá ni, a wá ní pé ara wọn máa wá jẹ́ ara tó wá ní, ara ẹ̀ máa wá di ara tó ní okun ní orí ìró lálá. Ara tá à ń sọ yìí o, á di ara tó ní okun ní orí ìró lálá, èyí tá à ń pè ní gravitational potential energy. Ìyẹn tí ìgbẹ́ ipá tí ara yín wà nínú ẹ̀ tó bá jẹ́ pé ìgbẹ́ lálá ni, torí ara àpẹẹrẹ ìgbẹ́ ipá òun ni ìgbẹ́ lálá. Tó bá jẹ́ pé ìgbẹ́ lálá ni, ara yìí máa wá di ara tó ní okun ní orí ìró, okun ní orí ìró lálá, okun ní orí ìró lálá ni ara yìí máa wá ní. Ètò wá túmọ̀ sí pé ara kan tó wà lórí àjà pẹpẹ tó ní àkópọ̀ ń tá pè ní mass, tó ní ògùrò ìta pè ní height, tó já lulẹ̀. Àsúnkì okun ní orí ìró ni kí rí o, àsúnkì ènìyàn okun ní orí ìró lálá. Nígbàtí a wá ní pé ká ṣírò ẹ̀, a wá di, mo sọ nípa àkópọ̀ lọ́jọ́ ní mass, a wá di àkópọ̀ lálá àti ògùrò height. Níbi tá a ti rí èyí tó jẹ́ àkópọ̀, a rí
mo bá tẹ̀ tó máa jáde bẹ́ẹ̀. Àkópọ̀ èyí tó ní ṣe pẹ̀lú èyí tí ẹ̀yọ ẹ̀ ń jẹ́ àkópọ̀ ìyẹn ni mass. Ara mass ní òun la pè ní uwọ̀n nígbà tí wọ́n ti máa gbé lọ sí ẹgbẹ̀ á jẹ́ òwọ̀n ẹgbẹ̀, ẹyẹ jẹ́ òwọ̀n ẹgbẹ̀ èyí tí àwọn Gẹ̀ẹ́sì pè ní kilogram. Òwọ̀n ẹgbẹ̀ kilogram, òwọ̀n ẹgbẹ̀ kilogram náà ń pè é. Ẹni tó bá sí lábẹ́ abala yìí kò ní mọ̀ nǹkan tá à ń fọ̀ lórèrè yìí, òrèrè yìí máa jìnnà sí. Àkópọ̀ ní òwọ̀n ẹgbẹ̀ ni, àkópọ̀ ìwọ̀n ẹgbẹ̀. A tún wá ní bí àṣá, ìtàpè ní bí àṣá lálá. Bí àṣá ni ètò jẹ́ acceleration due to gravity. Bí àṣá lálá, bí àṣá lálá ètò wáyé nínú wíwọ̀n ìṣẹ́jú agbára òdì èjì. Wíwọ̀n ìṣẹ́jú agbára òdì èjì ló wáyé. Wíwọ̀n ìṣẹ́jú agbára òdì èjì, ibi tí ìyẹn ti wáyé nìyẹn, ìyẹn lálá. A tún wá ní ògùrò. Ògùrò wà ní height. Ògùrò èyí tí ẹyọ ẹ̀ ń jẹ́ ìyẹn unit ẹ̀ èyí tó jẹ́ wíwọ̀n. Ẹyọ ẹ̀ nìyẹn èyí tó jẹ́ wíwọ̀n, ìyẹn ògùrò. Ẹyọ ògùrò ní wíwọ̀n, ìyẹn height tí Gẹ̀ẹ́sì pè ní mítà. Wọ́n pè lè ní meter per second square. A pè ní wíwọ̀n ìṣẹ́jú agbára òdì èjì. Wíwọ̀n ìṣẹ́jú yẹn bí àṣá acceleration, but òtùgbọ́n wá jẹ́ bí àṣá ti lálá. Ètò tọ́ka nípa ti lálá, ètí ohun náà tó wà lórí òkè apẹpẹ, èyí tó fẹ́ jálulẹ̀ ọ̀rọ̀ tàbí tó jálulẹ̀, lálá tó máa bá ṣiṣẹ́ papọ̀ ó ní ṣe pẹ̀lú lálá. Ìgbẹ́ tó wà ó jẹ́ ìgbẹ́ ipá, tí ìgbẹ́ ipá máa wá jẹ́ ti ìgbẹ́ ti lálá ní ìṣẹ̀lẹ̀ yìí máa wáyé, lọ́sẹ̀ tó máa lè jábọ́. Tó bá ti sí ní ìgbẹ́ ti lálá kò ní lè jábọ́, á fúyẹ́ lọ́hùn ni, torí pé lálá yẹn òun ló ṣiṣẹ́ pẹ̀lú ìwúwo àkópọ̀, ìwúwo mass, ìwúwo àkópọ̀ ìyẹn ti ara yẹn, àkópọ̀ mass ti ara yẹn lálá ló ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tó máa jẹ́ kó jábọ́. Òun ló jẹ́ òǹfà tó ń fà sí ìpadò, òun ló máa jẹ́ kó jábọ́. Ìyẹn iṣẹ́ ti lálá yẹn nìyẹn. Òun ló tọ́ka pé ara yìí máa wúwo, ó máa jálulẹ̀. Àkópọ̀ ní lálá òun ní bí àṣá acceleration due to gravity, bí àṣá lálá, àti ògùrò height tó wà yẹn ibi tó dúró sí nìyẹn. Nǹkan tá pè ní potential energy nìyẹn. Okun inú orí ìró, okun inú orí ìró. Lẹ́yìn àwọn àpẹẹrẹ mìíràn tá tún rí tó tún ní ṣe pẹ̀lú okun inú, ẹ jẹ́ kí n sáré sọ wọ́n. A ní nǹkan tá pè ní òòfà. Ẹ̀yin tèmi tẹ́ ń bá mi bọ̀, bí mo ṣe ń fi síta yìí ẹ jẹ́ ká máa dé o, torí nígbà tí ìṣirò pẹrẹpẹtẹ sí abẹ́ kìíní yìí o, nígbà tá bẹ̀ sí ní ṣe ìṣirò ìwọ̀n bá mú máa padà sẹ́yìn, tá bẹ̀ sí ní ṣe ìṣirò lábẹ́ wá kó máa mú wá gẹ́gẹ́ bí àlàsílẹ̀ fọ́múlà a máa lò ní. Ìwọ tó ti kọ́ sọ́wọ́ tó ti wà lọ́wọ́ ẹ̀ tó ó lè máa wò ní délé kó tó máa padà máa wo èyí tí mo ti ṣe tẹ́lẹ̀. Ìwọ tó ti kọ́ sọ́wọ́ nígbà tá bá ti ń ṣe ìṣirò a kò máa tẹ̀lé mi lọ rẹ, tó bá tẹ̀ máa ní ìbéèrè ọmọ máa jù béèrè ránṣẹ́ bóyá lórí WhatsApp or lórí Facebook. Ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ mìíràn látún ní lábẹ́ okun orí ìró. Mo wá ní pé tá bá sọ nípa ti òòfà, kí ni òòfà?
òòfà là ń pè ní magnet ní òòfà. Báyìí tí òòfà kan bá wà ní òréré tí ó jẹ́ ti ìgbẹ́ òòfà, tí òòfà yẹn bá wà nínú òréré tó jẹ́ ti ìgbẹ́ òòfà, ìyẹn òòfà kan tápé àwa rí ní òréré kan tó jẹ́ ti ìgbẹ́ òòfà, àwa ní pé òòfà yìí ó wá jẹ́ ohun tó ní okùn inú olóòfà. Magnet, when magnet is found in a magnetic field, ìgbẹ́ òòfà là ń pè ní magnetic field. When it is found in magnetic field, tá bá rí ní òréré ìgbẹ́ òòfà, ṣé wá rí òòfà yìí á wá jẹ́ ohun tó ní okùnú olóòfà. Okùnú olóòfà, a ní ìyẹn lẹ́ẹ̀kan, a ní pé ó ní okùnú orí ìró lálá, okùnú ìró lálá, ilé wa jẹ́ ohun tó ní okùnú orí ìró olóòfà. Okùnú ìyẹn òòfà yìí magnet, ibi tó dúró sí, níbi tí tábà tí wá fi nǹkan míì tó wá pé nǹkan yẹn máa fà á, ibi tó dúró sí ló ti máa fà á. A ní nǹkan míì tẹ́ pé bí irin, ibẹ̀ ló ti máa fà mọ́ra ẹ̀. Okùnú òun la pè ní okùnú orí ìró olóòfà, magnetic field. Ẹ ká sọ nípa ti ìdíra iná ẹlẹ́rọ, èyí tá pè ní electric charge là ń pè ní ìdíra iná ẹlẹ́rọ. Tí ìdíra iná ẹlẹ́rọ yìí tó bá wà ní òréré ìgbẹ́ iná ẹlẹ́rọ, when it is found in a electric field, tá bá ti rí ìdíra yìí ní òréré ìgbẹ́ iná ẹlẹ́rọ, òun wá jẹ́ ohun tó ní okùnú iná tẹ̀rọ, okùnú orí ìró iná tẹ̀rọ. Iná tẹ̀rọ ní electrical, iná tẹ̀rọ electrical, iná ẹlẹ́rọ electric. Òun wá jẹ́ ohun tó ní okùnú orí ìró iná tẹ̀rọ. That means it will now possess what is known as electrical potential energy. Electrical potential energy. Okùnú orí ìró iná tẹ̀rọ, ìyẹn ohun bí ìdíra iná ẹlẹ́rọ. Tá bá tún wá wò míì, tá bá wo àpẹẹrẹ míì, kíní kan wà tó máa pè ní irin sísún lílọ́ tàbí kíká. Irin sísún ni spring, irin sísún lílọ́ tàbí kíká spring. Tá bá ti fún pọ̀ tàbí ta fàágùn, èyí tó ní ìfàgùn tàbí ìfúnpọ̀, ẹni tó bá ti ní ìfàgùn tàbí ìfúnpọ̀, òun wá jẹ́ ohun tó ní okùnú orí ìró ìfàlọ, okùnú orí ìró ìfàlọ, ìyẹn gẹ́gẹ́ bí spring, irin sísún lílọ́ tàbí kíká, ta fúnpọ̀ tàbí ta fàgùn, ìyẹn ti irin kíká. A tún wá ní àwọn tá pè ní okùnú epo elégbò, okùnú orí ìró epo elégbò, okùnú orí ìró epo elégbò. Okùnú orí ìró epo elégbò ló máa wáyé nígbà tá bá ti àwọn nǹkan ìdáná, tá bá ti dáná sun wọ́n, gẹ́gẹ́ bí nǹkan bí epo rọ̀bì, petrol, epo rọ̀bì tá bá dáná sun, okùnú orí ìró epo elégbò máa fara wọn. Àwọn bí igi ìdáná tá bá dáná sun, ohunkóhun tó jẹ́ fún ìdáná tá bá ti dáná sun nǹkan bẹ́ẹ̀, tó bá ti jò,
ìyẹn máa nǹkan ìkíní yẹn máa ní okùn inú orí ìró epo elégbò. Epo elégbò ní chemical energy, chemical potential energy, okùn inú orí ìró epo elégbò. Ìyẹn tá bá ti sun ohun ìdáná, tá bá ti sun wọn nínú. Àwọn àǹfààní okùn inú yìí, okùn inú orí ìró yìí, òun ló tún máa ń wáyé nínú oúnjẹ tá a jẹ tó mú kí ìdàgbàsókè kó wáyé fún wa. Okùn inú ìró, òun nínú oúnjẹ tá a jẹ, èyí tó wà nínú oúnjẹ tá a jẹ, òun ló fún alágbára láti iṣẹ́. Okùn inú ìró tó wà nínú oúnjẹ tá a jẹ, òun ló fa ìdàgbàsókè fún wa. Okùn inú orí ìró òun ló fa ìdàgbàsókè fún wa. Gẹ́gẹ́ bí okùn inú ìró ṣe lọ nìyẹn. Ní ẹ̀kọ́ tó ń bọ̀, a máa tẹ̀síwájú, a ti sọ nípa ti okùn inú orí ìró. A máa tẹ̀síwájú pẹ̀lú okùn inú orí ìṣe. Okùn inú orí ìṣe. Ìkejì ni okùn inú orí ìṣe. Wọ́n la máa yànnàná ní yàrá ẹ̀kọ́ tó ń bọ̀. Kọ́run kó ṣíwájú ìgbà náà lọ. Ẹ ṣé o, bí tá máa fi àdàgbà ti ẹ̀kọ́ tèmi tì sí nìyí. Kọ́run kó wà pẹ̀lú wa. Ìwọ tó fojú gan fọ́nrán yìí pín síbi tó yẹ ká pín sí, tẹ̀lé kóníkálukú máa kópa tirẹ̀. A ti bẹ̀rẹ̀ náà, a ní àrí, a ní òtí ń bọ̀, a ti wà nínú rẹ̀. A ní fi èdè lédè máa ṣe, ẹja bẹ̀rẹ̀ sí ní kọ́. Ìwọ tó bá mọ̀ pé oko àkáǹtì ló wà, oko kíní kan tí a bẹ̀rẹ̀ sí ní ṣe báwọn ló ṣe ń ṣe tiwa yìí, máa ṣe. Tá bá máa pápọ̀, á dì kan ṣoṣo nígbà tó bá tó àkókò rẹ̀ ti dé. Ẹ ṣé, ó dìgbà mìíràn.